mo kí wa pé a kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí níbikíbi tó ń kẹ́ wà kẹ́ máa wò mí. arábò ìṣọ̀lá máa ń ké tọ̀tàn. mo ṣe ń wo jẹrẹ ẹni ní àtàtà abdulrahman ọmọ kalẹ̀ jẹrẹ ṣé bí oṣù kẹwàá ọdún 1951 lórí ògbó yìí bẹ̀rẹ̀ nàìjíríà 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 ilẹ̀ olómìnira kí ló dé ẹ má jẹ́ sọ nàìjíríà di ìnira fún wa. ìbà ọlọ́run ọba elédùmarè ọba àná ọba èní ọba ọjọ́ gbogbo ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ ọba tí yóò tún máa bẹ nígbà tí bẹbẹ ò tún ní sí mọ́ kábíyèsí rẹ̀ elédùmarè mo ṣèbà ọlọ́run ọba. ẹ jẹ́ kí a sìn tọkàntara kí iṣẹ́ àwọn akíkanjú wa àwọn akọni wa má ṣe já sófo. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ládòkè Akíntọ́lá Imad Azikiwe Tafawa Balewa àti gbogbo èyí tí ẹ ti jọjà fún òmìnira Nàìjíríà ẹ pe ara yín o ẹ bá wa pe Ọlọ́run ọba sẹ́ẹ̀ kí Nàìjíríà má polúkúrú mu. kí Nàìjíríà má polúkúrú muṣu ọlọ́run ọba elédùmarè ìbá yín o kí Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà ẹ̀yin ni nígbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà ẹ̀yin ni a fẹ́ kí Nàìjíríà má jẹ́ Nàìjíríà mọ́ tí ò bá tiẹ̀ tí wọ́n ní jẹ́ Nàìjíríà mọ́ tó bá jẹ́ pé ẹ̀yà míì láàtò wá dá dúró kódà kó jẹ́ ẹ̀yà Yorùbá ní Oòduà kó jẹ́ bẹ́ẹ̀ náà la fẹ́ dúró sí ṣé bó a ṣe fẹ́ ṣe rèé ọlọ́run ọba ò àní kí Nàìjíríà má polúkúrú muṣu ilẹ̀ Yorùbá kó má polúkúrú muṣu òun là ń bẹ̀bẹ̀ fún kábíyèsí rẹ̀ Elédùmarè ìbà rẹ̀ o. nítorí bàbèjì wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń bẹ lálàdé ọ̀run. bàbèjì wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ lálàdé ọ̀run. ìṣẹ̀dá òjò wàràwàrà ọmọ ìlọ̀ tẹ̀bí sámọ̀ ló wà. ìṣẹ̀dá òjò wàràwàrà ó ń bẹ ní sọ́nà. wọn ò ní ṣàròyé jìnnà ẹ jẹ́ sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wà kí n fi ẹ̀bẹ̀ sílẹ̀ náà. k'Ẹlẹ́dùmarè ṣáàtì má jẹ́ lòfin ẹnu mo ti ní mi ò ní tẹnu gbọ́ bí ọwọ́. àmọ̀ràn kan pàtàkì ló sọ kúlẹ̀ sí mi lọ́dọ̀ òkun ó sì ti di dandan kí n sọ jáde bóyá wọ́n á rí ohun múlò níbẹ̀. kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ni ohun tó ń ṣe wá ní Nàìjíríà ṣebí wọ́n ní tó bá tó sọ ni sísọ ní sọ ni tó bá tó yé èèyàn yíyẹ ní yé èèyàn. èwo ni kẹ́ ṣòwòṣòwò ká má rere kó délé gbogbo ẹ̀yin olóṣèlú o tìmùtìmù yín sùn wọ̀n lẹ́yìn inú yín ò ṣe é rí àbírọ́ ni mo pa ẹ wá já mi ẹ̀yin aṣíwájú olóṣèlú o ẹ̀yin náà orí yín kì í bọ́ yílẹ̀ kó má rí nǹkan mú lẹ́yìn ń bá ká ó yẹ kí ẹ ti mọ̀ wípé mi ò ṣẹ̀fẹ̀ mọ́. bí wọ́n gbé ẹ̀yin tọ́jú sákàtà yín ọgbọ́n àti pọ́nlá lẹ́ ó máa dùn. gbogbo ẹ̀yin tí ń bẹ lókè níjọba ń tọ́ o tí ń tilẹ̀ pọ̀ jù. àwọn òyìn bí akíkanjú ènìyàn akọni wa ẹrù erin jàgàjìgì sórí ẹsì tó fẹsẹ̀ wá òwe rẹ̀. k'Ẹlẹ́dùmarè má ṣe yín ní ẹni ibi tí ń pọnmọ́ rẹ balùwẹ̀. afẹ̀yìntì yìí nírètí kí á mu dídùn ọsàn kíkan lẹ́ fún wa mú. ó dáa náà kò burú rárá. Ẹlẹ́dùmarè ó dúró de àtúbọ̀tán yín o. gbogbo yín pátá ẹ jẹ́ ṣọ́ra kí ẹ sì ṣọ́ ikùn àti ẹnu yín pẹ̀lú. àní kí ẹ ṣọ́ra kí ẹ sì ṣọ́ ikùn yín pẹ̀lú nítorí ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni nítòótọ́. ṣùgbọ́n o àjẹfọ́gbó àjẹdáwòlú lóde àwo kò tọ́ sí yín ẹ̀yin akọni ènìyàn. ọ̀mọ̀ràn kan kì í sì ń jẹ àjẹkì àjẹfẹ́ fún àjẹdáwòlú lóde àwo kò tọ́ sí yín ẹ̀yin akọni ènìyàn. Nàìjíríà. Nàìjíríà ò gbọ́dọ̀ bàjẹ́ Nàìjíríà ò gbọ́dọ̀ dàrú Nàìjíríà ò gbọ́dọ̀ polúkúrú muṣu kí ló dé ẹ̀yin ìjọba wa ó dáná gbogbo ẹ̀sùn táwọn ọ̀dọ́ yìí fi ń kàn yín èwo ló jẹ́rọ́ ń bẹ̀ èwo ló jẹ́rọ́ ṣé a lè ṣàtúnṣe ni kò yẹ kó máa lọ báyìí àti wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀mí àwọn ọ̀dọ́ á bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí àwọn ọ̀dọ́ kí ló dé ẹ̀yin ìjọba Nàìjíríà ṣé bí àwọn orílẹ̀-èdè tó kù ṣe rí rèé
orílẹ̀-èdè tó kù ṣe bó ṣe rí rèé kò rí bẹ́ẹ̀ ẹ ṣáà ń lọ káàkiri ẹ̀dẹ̀ ń rí ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ kó máa lọ báyìí o ẹran ti pẹ́ yìí náà bímọ àwọn ọmọ yín bẹ̀ wọ́n ń bọ̀ wá dàgbà o àwọn ọmọ yín náà máa dépò tẹ́ ẹ dé o gẹ́gẹ́ bí ohun tẹ́ ń bẹ lọ́hùn fún ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ẹ̀yin ìjọba wa láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti fi yanjú làásìgbò tó wà nílẹ̀ yìí tí kò ní mú ẹ̀mí lọ tí kò ní mú tàjẹ̀ sílẹ̀ wá tí kò ní bá dúkìá jẹ́ ẹ tètè ṣe ó ti ń pọ̀ jù. iyo kò má ṣe bàjẹ́. arábùn ṣọlá máa ń ké tọ̀tàn. mo ń ké tọ̀tàn mo ń wí tèmi àǹfààní tí mo ní láti lè fi sọ̀rọ̀ lèmi ń sọ yìí gbogbo àǹfààní tó wà lákàtà ẹnìkọ̀ọ̀kan yín náà ẹ lò ó lọ́nà tí yóò fi rọrùn tí gbogbo ẹ̀ yóò fi dá kí ló dé ẹ bẹ̀rù Ọlọ́run Ọba ẹ bẹ̀rù bí tẹ́ ń lọ tẹ́ ẹ ti máa padà sí gbogbo dúkìá tẹ́ ń kójọ yìí náà gbogbo ìwà tẹ́ ń ní ayé yìí tí ó máa lọ bẹ́ẹ̀ gbére ni kò lè lọ gbére àwọn tó ṣe síwájú dà ohun tó oníkálukú bá ṣe sílẹ̀ náà la máa sọ ohun tó oníkálukú bá ṣe sílẹ̀ òun la máa sọ ẹ ṣe kó dáa. ọmọlọ́kọ kì í sì ń jẹ́ ajẹ́kì ajẹ́fẹ́ fún tàbí ajẹ́fẹ̀yà ajẹ́rọ̀jú tó gbàgbé mẹ̀kúnnù ẹ pọ́n ara yín lé aṣọ yìí ara yín ẹ má ṣe fi owó ara yín yìí mọ́ ẹrọ̀fọ̀. ṣé ẹ ti fọwọ́ ara yín yí aṣọ yìí nísìn aṣọ àpọ́nlé yín ṣé ẹ ti fọwọ́ ara yín yí mọ́ ẹrọ̀fọ̀ báyìí ṣé ẹ ti fọwọ́ ara yín yí ẹ ti ń fi yí tẹ́ ẹ bá mọ̀ ẹ ti ń fi yí tẹ́ bá bọ́nu ilé yàfi kẹ́ ìṣàtúnṣe. gbogbo ẹ̀yin olóṣèlú o ẹ̀yin aṣíwájú wa o ẹ̀yin ìjọba àní ẹ̀yin akíkanjú ènìyàn akọni wa kí là ń fẹ́ lọ́dọ̀ yín gan ìwà rere là ń fẹ́ o ìwà yín ni ẹ tọ́jú o nítorí òòrùn tó yọ ó ń bọ̀ wá wọ̀ àti wípé ọmọ yín yóò kúkú kàwé tán. wàláhì ọmọ ya kàwé tán ṣáàkà tán Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni tí Abíọ́lá nílẹ̀ ń bí báyìí àwọn ọmọ tí wọ́n ti bí lásìkò náà ṣé wọ́n ti mọ̀tàn jù àwa táwọn tó bá lẹ́nu ẹ̀ lọ ẹ̀yin tá a bá lẹ́nu ẹ̀ ṣáà náà mọ̀tàn jù lọ àwọn ọmọ ya kàwé tán ihun tẹ́ bá ṣe sílẹ̀ wọ́n máa kà á ó yẹ kí gbogbo akẹ́ ronú lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ká ṣàtúnṣe ẹ jẹ́ ká ṣe àtúnṣe mo sọ lẹ́ẹ̀kan sí àǹfààní tèmi ní lèmi ń lò yìí àǹfààní tó bá wà lákàtà ẹnìkọ̀ọ̀kan yín náà ẹ lò ó bí Nàìjíríà yóò ṣe ní polúkúrúmuṣu Nàìjíríà ti ń polúkúrúmuṣu lọ wọ́n jólé iṣẹ́ tẹlifíṣọ̀n yéè gbogbo ohun mèremère tá a fi ń sọ pé àwa la jẹ́ Nàìjíríà àwa la jẹ́ báyìí wọ́n ń bà á jẹ́ lójú ẹ̀mí yín gbogbo yín tẹ́ lọ́wọ́ mẹ́ pátápátá lọ́wọ́ máa bí lẹ́dẹ̀ máa jìyà níwájú Ọlọ́run ọba Elédùmarè kò sáṣegbé nínú gbogbo iṣẹ́ tí a bá ṣe láyé kò sí àṣegbé ń bẹ̀ àṣepamọ́ ló wà gbogbo yín lè máa jìyà gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo yín lè máa jìyà ń bẹ̀ ó dá mi lójú gbogbo ni kí ló dé èmi wí tèmi o. kò jẹ́ báwọn sọ kí wọ́n lè lè bá gómìnà ṣe kí wọ́n lè gbà bí òwe fún wọn báwo bọ̀ wọ́n fi wọ́n sílẹ̀. tó pẹ́ bóyá ojú wọn á jà. wàláì bó bá pẹ́ bó bá yá ojú yẹn á jà ẹ̀ ń bẹ láyé ni ẹ̀ sí láyé mọ́ ni ojú yẹn á jà àwọn ọmọ ya mo ní wọ́n á kàwé tán ẹ tẹ̀síwájú kẹ́ẹ̀tẹ̀ ṣàtúnṣe ni ó ẹ ṣe àtúnṣe. ẹnìkan lọ́lá olúwa ọba ògo dùgbẹ̀dùgbẹ̀ tó mì yóò ní jábọ́ àwọn tó jalè lórí òwò aláwòrán bàbá lókè dákun bá wa kó wọn yọ àti àwòwá yìnyín sínú ọ̀fìn yáa fi ṣùgbọ́n wà fi iṣọ́ ẹ̀ṣọ́ kó wá ọmọ Nàìjíríà mọ̀jàgbára lọ agbára ń bẹ lọ́wọ́ àwọn ìjọba wa o
COVID-19 bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ kárí ayé. Ó ṣeun Ahmed Ọlọ́ládé, ọjọ́ wo la bọ́ nínú wàhálà COVID-19 coronavirus, lọ́jọ́ wo la bọ́ nínú wàhálà tí ẹ há gbogbo amọ́lé ẹwọ́ yóò ṣù tẹ́ ẹ fi há wa mọ́lé. A ní ẹ má jẹ́ kí Nàìjíríà polúkúrú muṣu, ẹwọ́ ṣù tẹ́ fi há wa mọ́lé tí gbogbo kan bàjẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ́ nínú yẹn díẹ̀díẹ̀. Ọlọ́run ló kú yé ọ̀rọ̀ kòró ọ̀hún, Ọlọ́run ló yé. Ìwọ̀n ẹ bá ti wí fún wa náà ni agbára ń bẹ lọ́wọ́ yín lóòótọ́, agbára ń bẹ lọ́wọ́ yín. Ẹ̀yin ti gbàgbé Ọlọ́run ọba tó ṣẹ̀dá yín, tó ṣẹ̀dá wa, tó ṣẹ̀dá gbogbo wa, àwa tẹ̀ ń jọ ìṣèjọba lé lórí. Ẹ ti gbàgbé wípé Ọlọ́run ọba ló lágbára ju gbogbo wa lọ. Ẹ̀yin ló lágbára tí yín bó ti wù yín, ẹ máa lò ó ṣèbẹ́ ká wa mọ́lé. kẹ́ẹ̀jẹ́ ká gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu. A gbọ́rọ̀ sí wọn lẹ́nu, àwọn ló ń fìyà jẹ wá. Ahmed, a kúkú gbọ́rọ̀ sí wọn lẹ́nu, wọ́n ń fìyà jẹ wá ni. ká lè dẹ́kun ìfọ́nká àrùn yíká. Mo ṣe sọ àní gbogbo àwọn lóye ṣèbí kòrójà ti ń lọ àbí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa, ẹni kòrò ti ń lọ, ìmí ilẹ̀ tó wá karabọ̀ yìí ẹni rọ̀ wò ṣé bó ṣe máa lọ sí rè ni. Ẹ má jẹ́ ó lọ báyìí, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ó lọ báyìí. ká má ṣe tasí àgẹ̀rẹ̀ sófin ìjọba o. Ìjọba ti gbọ́. Ó dáa náà. orúkọ rere sàn púpọ̀. Ó dáa náà, ìjọba tí yín nìyẹn tí mo ṣe sọ fún yín, bó ṣe wá sórí ẹ̀mí mi mo ṣe sọ tiwa fún ẹ̀yin àwa ìjọba, ẹ̀yin tẹ́ wà nípò agbára. Ẹ̀yin ọ̀dọ́ ẹ wá gbọ́, orúkọ wo lẹ́yìn fẹ́ filẹ̀ fáwọn ọmọ tiyín náà? Ṣé orúkọ tiyín gan ṣé kò bà yín lẹ́rù ni débi orúkọ àwọn ẹbí yín? Kí lánàá táwa ń gbà tẹ́ fẹ́ fi kọ̀yà ṣé yẹn ni gangan ni ìyẹn gangan ló tọ́ ni ṣá? Ṣé yẹn gangan ni ìyẹn gangan ló yẹ kó bó ṣe kó rí ni ẹ bó ṣe ká ṣe àtúnṣe ni ẹ ṣá? Ṣé bó ṣe ká ṣe àtúnṣe ni ẹ bẹ̀rù orúkọ yín, ẹ bẹ̀rù orúkọ tí ẹ tiẹ̀ ń jẹ́ tí ò bá jẹ́ kankan fún yín, orúkọ àwọn òbí yín kọ́, orúkọ ẹbí yín kọ́, ẹ wá ń jólé, ẹ ń jó dúkìá. Ṣé yẹn ni àtúnṣe ṣá? Ṣé yẹn àtúnṣe? Nǹkan tẹ́ ń jalè lórí ẹ tún wá ń bàjẹ́, ìwọ̀n bá tọ́jú ṣe ń bẹ̀ tún bàjẹ́. Ok, ó dáa náà, ó dáa tí wọ́n bá sọ pé àwọn fẹ́ padà wá ṣàtúnṣe, owó tẹ́ ti bàjẹ́ yìí ṣé wọ́n tún ní náwó lé lórí? Àǹfààní tún yọ́lẹ̀ fún wọn láti tún rówó múlá. Kí ló dé? Ẹ̀yin ọ̀dọ́ bó ṣe ń jà kọ́re, bó ṣe ń jàjàgbara kọ́lé léyìí. Ẹ wà àwọn orílẹ̀-èdè tó kù náà, ẹ lọ kẹ́kọ̀ọ́ náà, ṣe bẹ́ẹ̀ kàwé. Ṣé bẹ́ẹ̀ ẹni tí ò bá kàwé ní tó jẹ́ pé kò rí kan ṣe kò dá nǹkan mọ̀, ẹ ṣe fún láàyè kó àárín yín, ẹ ṣe fún láàyè láti wà àárín yín láti máa bà dúkìá jẹ́. Ẹ ń bá ilé iṣẹ́ tẹlifíṣàn jẹ́, ẹ bá ilé ìjọba jẹ́, ẹ lọ́jọ́ ilé oníkálukú lé àwọn alágbára nínú wa, ẹ lọ́jọ́ ìyẹn kọ́ lè àtúnṣe náà, yẹn látúnṣe ni. Ìwà táwọn bàbá wa wù níjọ́ kìíní àná tí ò pé wọn, ẹ̀yin náà tún wá tẹra bọ́ wọn, ẹ tún tẹ̀síwájú lórí ẹ̀. Ìyẹn kọ́ látúnṣe, ká máa jó títì, ká máa jó gbogbo nǹkan, ìyẹn kọ́ látúnṣe. Ẹ bẹ̀rù orúkọ o. Ó sàn ju wúrà àti fàdákà lọ. Gbogbo ayé ẹ̀tẹ́ tí ẹ máa gbọ́ mi, kí a farabalẹ̀ tẹ̀sẹ̀ dágbó ilé àtàtà, èdè àtàtà, lágbo ilé ọ̀rọ̀ àtàtà. Ní ilé-iṣẹ́ ìkànnì Arab Ìlọ̀ TV, Arab Ìṣẹ̀lẹ̀ ọmọ Ìlọ̀, mo tún ti dé. Ọ̀rọ̀ lórí orúkọ ni mo tún gbédé lọ́tẹ̀ yìí o. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́nà sí à. Ṣébí Yorùbá ní orúkọ ẹni ní ìjánu ẹni, bẹ́ẹ̀ ni ìjánu ni orúkọ ẹni jẹ́. Tí ọ̀pọ̀ ènìyàn bá ń sáré kọjá lọ, ní kété tí ọ̀kan nínú wọn bá gbọ́ orúkọ rẹ̀, ní ìṣẹ́jú àáyá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò dúró ṣì. Ẹ jẹ́ kí a tọ́jú orúkọ wa. Orúkọ ẹni ṣe pàtàkì púpọ̀. Ìdáàbòbò orúkọ ẹni, orúkọ ẹbí kì í ṣe ohun à ń fi ọwọ́ yọ̀bẹ́kẹ́ mú. Arab, mo tún gbé àdìtú ọ̀rọ̀ tó dé o. Ṣé mo ti sọ kọjá lọ́jọ́ ọjọ́ sí pé níbi ká sọ̀rọ̀ káfa kò mú òkú ẹ̀ yọ, wúrà àti fàdákà ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi, ẹ farabalẹ̀ pèsè láti túbọ̀ náà sí à. Ṣé bí àwọn ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n kọjá lọ, wọ́n lọ sóko olè kúkú ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta dé oko olè. Wọ́n kó ẹrú, wọ́n wá ń darí relé. Ọ̀jọ̀gbọ́n kan ló kó fìrí wọn ní kíá tí ọ̀jọ̀gbọ́n yìí pariwo olè. Èyí tó gbé ẹrù sọ́rí, ó ju ẹrù orí rẹ̀ sílẹ̀ kíápá. Èyí tó gbé tiẹ̀ sọ́wọ́, òun náà ju tọwọ́ rẹ̀ sílẹ̀, ó mú èrè ní rẹpẹtẹ.
kèbí eré pàdé ń pàdé làgbàlagbà òkúkú lè sá tó bá di wípé ẹ má ṣe jẹ́ kí olórí wọn lọ ábà àsìkò náà lẹ́hùn mọ̀ wípé eré ń bẹ lẹ́sẹ̀ àgbà ọ̀jọ̀gbọ́n tó rí wọn gbé orúkọ ẹ̀kẹta nínú wọn kíákíá eré sísá dópin wọn padà sí ní bẹ̀bẹ̀ ariwo pa wá sílé má pa wá sí gbangba láriwo ẹ̀bẹ̀ tí wọ́n mú bẹnu orúkọ ẹni ṣe pàtàkì púpọ̀ púpọ̀ láwùjọ ẹ jẹ́ kí á dáàbò bo orúkọ wa bí orúkọ òbí sọ ẹ́ tí kò bá jẹ́ nǹkan kan lójú rẹ ó ṣe gbìyànjú dáàbò bo orúkọ òbí rẹ gangan àgàgà orúkọ ẹbí ìyẹn ṣe pàtàkì púpọ̀ púpọ̀ má torí owó àní kí o má torí ẹwà kí o sì má torí dúkìá kí o bà orúkọ ẹbí rẹ jẹ́ ẹlòmíràn nítorí ohun tí ó fẹ́ jẹ àti ohun tí ó fẹ́ jẹ kò bìkítà kí orúkọ òun àti orúkọ ẹbí kí ó bàjẹ́ wọ́n á ní bí owó bá dé tán àwọn yóò tún orúkọ ṣe bàbá ńlá ẹ̀rọ gbáà ní àpapọ̀ lé ijó àwọ̀ bí o kò bá tilẹ̀ ronú lórí orúkọ àwọn bàbá ńlá rẹ ṣé o gbàgbé wípé orúkọ yìí gan-an làwọn ọmọ rẹ yóò lò bó dọ̀la ni tí wọ́n bá ń ṣe àdúrà wípé o ò ní kú láéláé o kò ṣàìmọ̀ yìí pé orúkọ ẹni kí ó má parẹ́ ní májẹ̀mú àdúrà. orúkọ wa ò ní parẹ́ orúkọ wa ò ní parẹ́ o èní lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 2020 ká ẹ lè mọ̀ yìí pé bó ti ṣe ká mi lára tó ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ròyìn tá à ń gbọ́ wọn tí ní a máa jáde inú ilé mu kúkú wa mo ṣe wọ yàrá káwọn sílẹ̀ lọ ẹ jẹ́ kí mi náà dá sí ohun tó ń ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ńlá ni ìròyìn oríṣiríṣi tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lọ́sì yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe mọ̀jàmọ̀ sálà ń má akíkanjú tó bá mọ̀jà tí ó mọ̀ sáírù wọn ní bógun lọ látàn bíbà yìí látàn wọn ní olórí àwọn ọlọ́pàá wọn ló tún lọ pààyàn bẹ́ẹ̀ ó tún pààyàn àwọn ọ̀dọ́ náà ẹ jẹ́ àfọgbọ́n ṣe tẹ́ni ẹ ti lọ báyìí ìyẹn ti lọ ó ti bógun lọ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe ẹni tó bá wà láyé ló máa ròyìn ogun ẹni tó wà láyé ló máa ròyìn ogun ẹ jẹ́ àfọgbọ́n ṣe ṣé eléyìí làtúnṣe nílé ìkọ́ làtúnṣe à ń bá wọn kọjá à ń dá nǹkan rú yẹn kọ́ làtúnṣe ẹ̀jẹ̀ ọ̀dọ́ tó ń gbé wa nínú yẹn jẹ́ ká rẹ̀ ńlẹ̀ kárọ̀ tí orúkọ àwọn ẹbí wa ẹnikẹ́ni àwọn ìjọba tí wọ́n ń ṣe tí wọ́n kú ti ń ṣe bọ̀ láti ilẹ̀ náà tẹ́lẹ̀ tí wọ́n bá wá pa ẹnìkan nínú wa tá a bá sọ pé a fẹ́ fi ba nǹkan jẹ́ a fẹ́ fi da nǹkan rú kò jí ẹni tó ti kú ó tún ba nǹkan jẹ́ sí ni ó ba nǹkan jẹ́ sí ni ẹ jẹ́ ká ṣe dẹ̀ẹ̀dẹ̀ ọgbọ́ngbọ́n ni Yorùbá gbọ́ngàn ète lógun jíjà ète ni ọgbọ́n ni ẹ má jà ba nǹkan jẹ́ mo bẹ̀ wá nítorí tọ́lọ́run ọba Elédùmarè ẹ jẹ́ ká ṣe dẹ̀ẹ̀dẹ̀ ká má ba nǹkan jẹ́ ká má lọ máa jólé jó mọ́tò jó gbogbo nǹkan gbogbo mọ́tò ọkọ̀ ìjọba tíjọba rà nípínlẹ̀ Èkó àwọn ọ̀dọ́ adẹ̀mú gbogbo àjò alọ́kínà sínú ẹ̀ lè ṣe tẹlifíṣọ̀n àwọn oníròyìn gan ò lè ròyìn mọ́ kí ló dé àtúnṣe kọ́ nìyẹn mo rọ̀ wá nítorí tọ́lọ́run ọba ẹ jẹ́ ká dáwọ́ ogun jíjà ká dáwọ́ ẹ̀ dúró ẹ̀yin ìjọba náà ẹ tètè wọ́gbọ́n dá sí tí òfin ní mẹ́mí lọ tí gbogbo nǹkan máa fi mú dàtúnṣe olórí gọ́ta kókó sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ Nàìjíríà ò ní polúkúrú mu ṣo orúkọ wa ò ní bàjẹ́ orúkọ tèmi ò ní bàjẹ́ orúkọ tí náà ò ní bàjẹ́ gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí lé àtìbọ̀tán yín ò ní bàjẹ́ Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká àtìbọ̀tán ẹnì kankan wá bàjẹ́ orúkọ wa ò ní bàjẹ́ ìlú Nàìjíríà ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè èmi náà kúkú ni èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Arabu Ìṣọ̀lá megídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe èèyàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ Ọlọ́run àdúró tí wà àdúrà wa gbà ó ayọ̀ ṣàṣeyege ẹ ṣe púpọ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ká mú lò ó bá ti ń pè tí ọ̀tún wọlé Ọlọ́run jẹ́ kó bá tó ti jáde kẹ́ wá jù káàkiri gbogbo ibi tó yẹ kán ti rí kí wọ́n ti gbọ́ kó dé tí ìjọba Ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣe púpọ̀. èmi ní tèmi òṣùpá mi ti tọ́nà yanranyanran kákó oòrùn mi sì ti tàn ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ wọ́jà èmi á máa gbìyànjú màá máa gbé orúkọ òbí mi ga àti ti ẹbí ní gbogbo ọ̀nà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbóhùn lẹ́nu mi ẹ máa wí pé orúkọ mi orúkọ òbí mi orúkọ ẹbí mi pàápàá orúkọ ìlú mi àti orúkọ orílẹ̀-èdè kò ní tọwọ́ mi bàjẹ́ ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ká gbìyànjú láti gbé orúkọ wa ga orúkọ ẹbí ga àti orúkọ orílẹ̀-èdè
ohun tó ń ba orúkọ ẹbí jẹ́, ohun tó ń ba orúkọ orílẹ̀-èdè jẹ́, ẹ jẹ́ ká gbìyànjú ká jìnnà sí olè jíjà, ìwà àgbèrè, ohun burúkú ni. Orúkọ ẹni ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Abdulrauf